orin àpilẹ̀kọ ti ìlú Ìpòbẹ́ ló gbẹnu àwọn tí wọ́n jẹ́ omidan tó kọ orin ọ̀hún fàlejò onílé àti àwọn èrò tó péjúpésẹ̀ síbi ayẹyẹ ọdún ìṣọ̀kan èyí tí ń ṣe ìpàdé àpapọ̀ gbogbo ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Benin tó láǹfààní àti kópa níbi ayẹyẹ náà eléyìí tí ó wáyé ní gbàgede ìta gbangba Hallelujah Hotel tó wà nílùú Ìpòbẹ́ lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún 2025. Àwọn ọba pẹ̀lú ìjòyè àti gbogbo àwọn lẹ́ẹ̀kan ló péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ẹkùn ìdìbò 22 Honorable Kúsọ́ndà Mukaram Ajíbádé àtàwọn lẹ́ẹ̀kan alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún ìṣọ̀kan ọmọ Yorùbá tó wáyé. Lásìkò tó ń sọ̀rọ̀ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ ẹgbẹ́gbó lóhùn látẹnu wọn. ní Benin à pọ̀ ní Nàìjíríà àwa ọmọ Yorùbá à pọ̀ àmọ́ bọ́nu ni kò bọ́ kó wọ́n máa gbègbè kán máa ju sékùlé nílá àmọ́ lágbára Ọlọ́run ọ̀nù ìwà ọkọ̀. ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ará ìlú láti mọ̀ wípé ìfọwọ́sowọ́pọ̀ àti ìwà ní ìṣọ̀kan ló lè jẹ́ kí ọmọ Yorùbá kó gòkè àgbà lórílẹ̀‐èdè Benin. nígbà tí ó ń sọ̀rọ̀ olóyè Augustin Kúpolí ṣe àlàyé nípa ìkámúra wọn pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n ṣe kí ohun gbogbo kó tó di pé ó wá sí ìmúṣẹ. gbogbo ehun yẹn ń ṣẹlẹ̀ níbí lónìí tífọ̀lì ọmọ ìlú gbúràn sí lẹ́nu fún kábíyèsí wọn ni o kò sí ihun méjì kò sí mímọ̀ ṣe tiwa yájẹ́ ìgbìmọ̀ yẹn gbé síwájú ẹ̀yin ló ṣe ẹ̀yin ló gbé ní síwájú ẹ̀yin ló líkọ̀ yẹ ni ó sì yẹ gbogbo wa ó ti dáa fún ni o ẹ ṣeun o. ọlọ́kan ọ̀jọ̀kan eré tó jẹ́ eré àṣà ìbílẹ̀ àwọn eré wọ̀nyí ló ṣe àtọ́nà bí ohun gbogbo ti ń lọ nípa ohun tó jọmọ́ ti ọ̀rọ̀ Yorùbá lórílẹ̀‐èdè Benin tí a wà nínú èyí. bákan náà làwọn ọmọ iléèwé kan eléyìí tí a pè ní iléèwé ẹ̀kọ́ èdè Yorùbá àti ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì ìyẹn kẹ́jùrúwà wọn láǹfààní láti sọ gbólóhùn kan àbí èkejì nípa àwọn ohun èyí tí ó wà fún Yorùbá láti mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Honorable Kúsọ́ndà Mukaram Ajíbádé gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ìdùnnú ẹ̀ àti bí ohun gbogbo ti wáyé gbà pẹ̀lú àwọn ìgbésẹ̀ ọlọ́kọ̀ọ̀jọ̀kan eléyìí tó fẹ́ kí ọmọ Yorùbá ó gbé láti rí pé a tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa Benin bí tá a sì jọmọ káàárọ̀ ẹ̀ ò jíire. gbogbo wa Ọ̀yọ́ náà ni gbogbo wa ti kó ǹjẹ́ lónìí ká gbà fún Ọlọ́run ipe ọdún ìṣọ̀kan ó ti tọ́ ń fúgbò múlẹ̀ síwájú ẹgbẹ́ náà tó ń dàgbàsókè lójoojúmọ́ ni ẹ̀rí pé aṣọ́kòtò gbogbo aṣọ yọ sọ̀kalẹ̀ aṣọ́kòtò yẹ túmọ̀ sí fọ́ọ̀lì ìlú gba ti ìṣọ̀kan ìlú ń fẹ́ ìṣọ̀kan ìlú ń fẹ́ ìrẹ́pọ̀ òun ló jẹ́ kókó òun ló jẹ́ pàtàkì. nínú ọ̀rọ̀ eléyìí tí olóyè John Ige tí ó sọ ó ṣe àlàyé nípa ààyè tí èdè Yorùbá wà lórílẹ̀‐èdè Benin bí àti bí a ṣe láti mọ̀ pé ó yẹ kí a túbọ̀ tẹ̀síwájú nípa wíwà ní ipò wa pẹ̀lú kí a sì fi ara hàn ló lè mú kí ohun gbogbo kó tẹ̀síwájú bó ti tọ́ àti bí ó ti yẹ. nínú àlàyé tí aṣojú ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ti orílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí wọ́n wà ní orílẹ̀‐èdè Benin bí táwọn náà pẹ̀lú gbàrọ̀ sọ láti sọ̀dí mímọ̀ nípa bínú wọn ṣe dùn tó lórí wíwá wọn sí ààyè tá a wà níbi ọdún ìṣọ̀kan ọmọ Yorùbá ọdún 2025 tó wáyé nílùú Ìpòbẹ́. aṣojú mínísítà tó wọlé kan tí ó jọmọ́ ti ọ̀rọ̀ ètò àṣà àti ìṣe lórílẹ̀‐èdè Benin bí àwọn náà pẹ̀lú gbàrọ̀ sọ láti sọ̀dí mímọ̀ nípa gbólóhùn tiwọn náà bí ó ṣe dùn tó pẹ̀lú ohun tí wọ́n fẹ́ fún àjọṣepọ̀ tí ó mọ́yán lórí láàrin gbogbo ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Benin ká lè bá wà ní ìṣọ̀kan. àwọn oníjó gẹ̀lẹ̀dẹ́ wọ́n fi ara hàn oníjó pòǹṣẹ́rẹ́ oníjó àpàpọ̀ àwọn àǹgẹ̀rẹ́ láti ìlú Ìgànná eléyìí tí à ń pè ní gàgàló àwọn náà pẹ̀lú farahàn níbi ayẹyẹ ọdún náà ẹsẹ̀ kò gbèrò níbi tí kábíyèsí ọba Ẹlẹ́ṣìkàmí Adégbọlá Arékíwà ti bọ́lẹ̀ ó ti lórí ọ̀fẹ́ láti máa dunnú nípa bí ohun gbogbo ti ń lọ fún ayẹyẹ ọdún ọ̀hún tó jẹ́ ṣíṣe ní ìlú Ìpòbẹ́ tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́ẹ̀kan kí wọ́n wà ní ìkàlẹ̀ níbi ayẹyẹ yìí. kò sẹ́ni tó máa sọ pé inú òun ọdún lórí bí ayẹyẹ ọ̀hún ti wáyé níbi tí olóyè John Ige tí wọ́n ń ṣe olórí ẹgbẹ́ ìgbìmọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Benin táwọn náà pẹ̀lú ti dúgbò lóhùn eléyìí tí màá ní kí ẹ gbọ́ díẹ̀ lára rẹ̀. ibi tí mo ń gbé yín lọ ni pé ká sọwọ́ papọ̀ ká fi jẹ́ ọ̀kan ẹnìkan ti sọ pé ní ilẹ̀ Benin bí 15% ni àwọn Yorùbá kí ni 15% wọ́n ń ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá
ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. Kí ni àwa tá a jẹ́ 15% ní àwọn èèyàn tó wà ní ilẹ̀ Benin kí la lè ṣe fún ìlọsíwájú Benin? Bàbá wo lòdì òní báyìí ènì ni wọ́n ń fi Yorùbá ṣe nílẹ̀ yìí, ènì ni wọ́n ń fi wá ṣe. Ìyẹn ló jẹ́ ohun tó ń dùn wá lákọ́kọ́ tá a fi dá ẹgbẹ́ yìí sílẹ̀, kí wọ́n má fi ọmọ Yorùbá ṣe ènì mọ́ nílẹ̀ Benin. Níbi tí wọ́n sọ̀rọ̀ ìlọsíwájú ilẹ̀ Benin, kí àwọn ọmọ Yorùbá lè lánàá ń bẹ̀, kí wọ́n lè sì fún wọn ní àyè tó jẹ́ tiwọn. Nítorí pé bàbá ka àwọn ẹni tí a ń pè ní èdè Ègùntán Yorùbá, àwọn Yorùbá ló tẹ̀lé wọn. Àkọ́kọ́ tí a fi ń ṣe ẹgbẹ́ ìṣọ̀kan nìyà. Èkejì tí a fi ń ṣe ẹgbẹ́ ìṣọ̀kan ni pé àwa tí a ń pè àwa ní ẹ káàárọ̀ oòjíire, a ní ìyọnu púpọ̀ tó jẹ́ pé ká lè tún ìyọnu yẹn ṣe a gbọ́dọ̀ panupọ̀ ni. Àkọ́kọ́ ìyọnu wa ni pé èdè tá à ń sọ láàrin wa a lè gbọ́rọ̀ sí àwa. Nítorí bẹ́ẹ̀ ni ká kọ́ èdè Yorùbá jẹ́ pàtàkì fún wa, ká lè gbọ́ sí àwa tí a ń pè Yorùbá. Gbogbo àwọn èèyàn tó wà ń bí lónìí, àwọn ará Dàsà wọ́n wá sọ Ìdáṣà ń bì, ẹni tó gbọ́ kò wọ́pọ̀, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ló wà lọ́nà rẹ̀ wa. Ìgbà tí akọ̀wé ẹgbẹ́ wa sọ̀rọ̀ ń bì, Kétu ló sọ jùlọ, ẹni tó gbọ́ Kétu kò wọ́pọ̀. Báwo la ṣe tí a lè máa gbọ́ síra wa bá a bá ń rí wa ká lè ṣe kínní? Òun ló jẹ́ tí ẹ̀kọ́ èdè Yorùbá jẹ́ pàtàkì fún wa, àwa tí a dúró ń bí. Ó tún jẹ́ pàtàkì púpọ̀ fún àwọn ọmọ wa tí ìyá wọn kì í ṣe Yorùbá, tí wọ́n ń gbé láàrin àwọn Yorùbá. Bàbá bá gbé èdè Yorùbá ga, àwọn ọmọ yẹn wọ́n á sọnù lọ́la. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ náà ni òǹkọrin ni Dọ̀kítírì One fi láǹfààní láti parí ohun gbogbo níbi tí ayé ọ̀hún tó ti wáyé. Àwọn kábíyèsí, àwọn ọba aládé àti àwọn lẹ́ẹ̀kan tí wọ́n jẹ́ káàárọ̀ oòjíire ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Gbàgede ìta gbangba Hallelujah Hotel ló gba òbítíbitì èrò ní ọjọ́ náà, níbi tí lẹ́ẹ̀kan ti láǹfààní láti kópa níbi ayẹyẹ ọdún. Wọ́n ní tí a bá yin àwọ̀ ẹja yìí fa o. Ìgbìmọ̀ gbọ́ba níyì eléyìí tí olóyè Dominic Ìdóníyì tí ó jẹ́ adarí wọn, àwọn ìgbìmọ̀ tó ṣètò fún ọdún ìṣọ̀kan lórúkọ ọ̀gbẹ́ni Augustin Kòpólì pẹ̀lú ìgbìmọ̀ eléyìí tí ó wà níjọba ìbílẹ̀ ti ìlú Ìkòbẹ́, arákùnrin Ṣẹ̀tọ́ Lánlókù ni wọ́n ṣe iṣẹ́ takuntakun kó ń gbogbo tó wá sí ìmúṣẹ lọ́jọ́ ọjọ́ yìí. Ìṣọ̀kan ọmọ Yorùbá ti ń ṣe ọdún káàkiri àwọn ìlú, ṣùgbọ́n tí ìlú Ìkòbẹ́ ó lé góńgó, èyí tí ó sì fi àmì hàn wípé ẹni tó nǹkan ṣe ló yẹ ká gbé fún. Kàásùmù ìṣòlàlẹ̀ tó ń yábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́rọ̀ TV, Abudu Ọ̀làníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀ lásìkò táwa. Ọ̀sọ́rọ̀ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.